ṣèjọba ló ń get it wrong ni àbáwọn aráàlú. Portable sọ pé wèrè lòun, pé wèrè sàn tó kọ̀ǹfàmù lòun, pé kò ń ṣe pé òun ń ṣàwàdà, pé àwọn wo wèrè ní ẹ̀gbẹ́lé àwọn gangan, òun láwọn wèrè ń tòsí táwọn pọ̀, pé even gan òun ní káàdì ní Aaro, òun ní káàdì ní Aaro níbi tóun ti ń gba ìtọ́jú. So many people believe pé ọ̀rọ̀ yẹn pé bóyá ó kàn sọ láti kájò ìjọba so that they can just believe pé ó wà mentally deranged nígbà tó hùwà tí ò dá yẹn sáwọn town plan yẹn. So nísìnyí kò rújú gbogbo ìgbà tó ń kọrin tó ń sọ pé èmi òun wèrè oníjó wàhálà musician ìdààmú àdúgbò. He now declare it now that pé kò ń ṣe pé òun ń ṣàwàdà, òun ní fídíò ẹni pé òun kànlẹ̀ ya wèrè, pé ó ń tọ́jú òun, pé òun ò gbádùn. But the problem now is ká wá ní Portable ya wèrè ká ní kò gbádùn, ká ló ó ní gángan ó kù síbi tó pọ̀ fún un, ó gbà tọ́jú ní Aaro. Kò yẹ kó máa fi nílùú lára, kó máa fi disturb gbogbo àdúgbò, because àwọn èèyàn sọ pé irọ́ ni ó kàn sọ bẹ́ẹ̀ ni ẹ má believe ẹ̀, wọ́n ràn ẹ pọ̀ kọ́ńtọ́kọ́ńtọ́ ẹ pọ̀ bó ṣe ń ṣe látìgbà tó ti blow tán ti mọ́ náà nìyẹn. Ara àpẹẹrẹ tèmi wò pé ó yẹ ká fi confirm pé bọ̀bọ́ yìí kò normal tán, ó kù sí lára. Èèyàn dáràn ní Ogun State, ó commit crime, wọ́n sọ fún pé kó yọjú, wọ́n serve ní paper time is that number tó jẹ́ pé ó decline, tó ignore wọn. So for him to report himself síbi tó ti dáràn sí, ó wá sí pàǹtí lẹ́kọ̀ọ́, ó wá report. Ó dáràn lógun State, ó wá report ní ṣé bẹ́ẹ̀ ní kéèsì wà ní ìsìn báyìí wọ́n ti wá gbé, ìsìn báyìí wọ́n ti wá gbé padà lọ sógun State yẹn. Èmi ṣáà wò pé kán gbìyànjú kán branch ní Aaro yẹn, because ó máa ti miss Ògùn bí ọjọ́ méjì mẹ́ta. Ó máa ti miss Ògùn bí ọjọ́ méjì mẹ́ta tó yẹ kó lò, tó dẹ̀ wà important. Kó má dìpọ̀ padà ó máa lọ máa bu àwọn èèyàn jẹ. His way of life, the way he reason, the way he behave, the way he constitute nuisance in the environment. Ó show pé kò yẹ ká máa doubt bọ̀bọ̀. Ẹ bá mi subscribe sí Aako TV, ẹ wo fídíò Portable yìí kẹ́ gbọ́ fúnra ara yín lẹ́nu ara rẹ̀ bóyá sọ pé òun ò gbádùn, òun gbà tọ́jú. Ẹ dẹ̀ bá mi share comment. Ṣé wò pé ó yẹ kíjọba fi kalẹ̀ ni àbí kán ṣèdájọ́ tó tọ́ fún? Àmọ́ ó ti jẹ́ ká mọ̀ pé ó rẹ òun ní káàdì ní Aaro. Zẹ̀kọ́ tó ṣẹ̀rí ẹ̀yin fáǹsì mi ò ń ṣọmọkọ́mọ o, I'm not rude to government. Ẹ jọ̀ọ́, mo bẹ̀rù government ni. I dey fear government. Fear who no fear government. After God na government. Mo bẹ̀rù ìjọba ni, ọmọ ìjọba ni mi, federal government liability. Then wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi l'Aaro. Mo ní páálí, mo lóògùn tí mò ń lò. Ẹ bèrè mi. Ọmọ Ògùn ni mí, ọmọ Abẹ́òkúta. Wọ́n ń tọ́jú wèrè nílùú wa, wọ́n ń tọ́jú wèrè lé wa, wèrè ni mí. Ẹ fi wèrè sílẹ̀, wèrè mọ ibi tó ń lọ. Ọmọ ìjọba ni mi, federal government liability. Mi ò jalè rí, mi ò ṣe yahoo rí, mo mú kan mọ́kànrin orin ni mò ń kọ. All the money wey I get, I dey use am help people ni. Lọ́lá sàárà tí mo máa ń ṣe, lọ́lá àwọn tí mò ń help, mi ò ní jábọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni. Ẹ jọ̀ọ́, I send myself go school, they no send me go school. Mo kọ́ṣẹ́, I'm a fashion designer. Ẹ jọ̀ọ́, mo lómi, I'm a musician. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nǹkan ní mi ni ẹ má ẹ̀kọ́ gbà lọ́wọ́ mi. Make government, make Nigeria police give me security. They go know say I no get issue. Na people dey give me issue. Kọ́ fún mi ní security, kọ́ máa ṣọ́ mi, kọ́ máa wò mí, kọ́ wá wò bóyá mi ni mo ní wàhálà àbáwọn èèyàn ni wọ́n fún mi wàhálà. Ẹ dey give me issue ni. Ẹ̀wọ̀ àyà mi ń já, hospital ni mo wà. Àyà ń dùn mí. I'm feeling pain. God help me. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó sì máa já sọ́pẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi mí ṣe yẹ̀yẹ́, ẹ sì máa wá ṣayẹyẹ. I swear to God who made me, ẹ máa wá ganu sí i. Wọ́n máa ṣílé mi, wọ́n máa ṣíbà mi, wọ́n máa ṣọ́nà mi. Mi ò pààyàn. I swear to God, I got no case. Ọmọ ìjọba ni mí, mo máa yọjú síjọba. Mi ò gara síjọba o. Mo wólẹ̀ fúnjọba, after God na government. Nigeria police, ẹ̀yin ni kẹ́ máa wá gáìdì mi báyìí. Ẹ̀yin ni kẹ́ máa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni. Ẹ jọ̀ọ́,
I send myself go school. They no send me go school. Mo kọ́ṣẹ́, I'm a fashion designer. Ẹ jọ̀ọ́, mo lómi, I'm a musician. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nǹkan ní mi ni ẹ má ẹ̀kọ́ gbà lọ́wọ́ mi. Make government, make Nigeria police give me security. They go know say I no get issue. Na people dey give me issue. Kọ́ fún mi ní security, kọ́ máa ṣọ́ mi, kọ́ máa wò mí, kọ́ wá wò. Bóyá mi ni mo ní wàhálà, àbáwọn èèyàn ni wọ́n fún mi wàhálà. Ẹ dey give me issue ni. Ẹ wà àyà mi ń já, hospital ni mo wà. Àyà ń dùn mí. I'm feeling pain. God help me. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó sì máa já sọ́pẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi mí ṣe yẹ̀yẹ́. Ẹ sì máa wá ṣayẹyẹ. I swear to God who made me. Ẹ máa wá ganu sí i. Wọ́n máa ṣílé mi, wọ́n máa ṣíbà mi, wọ́n máa ṣọ́nà mi. Mi ò pààyàn. I swear to God, I got no case. Ọmọ ìjọba ni mí, mo máa yọjú síjọba. Mi ò gara síjọba o. Mo wólẹ̀ fúnjọba after God na government. Nigeria police ẹ̀yin ni kẹ́ máa wá gáìdì mi báyìí. Ẹ̀yin ni kẹ́ máa.